gómìnà Kefas ti fi ìpìlẹ̀ rere lélẹ̀ fún àtúntò ìpínlẹ̀ Taraba. Alága ìjọba ìbílẹ̀ Jalingo dókítà Aminu Jauro Hassan ti ṣe àpèjúwe gómìnà Kefas pẹ̀lú àtúnṣe tí ó ń ṣe ní ìpínlẹ̀ náà gẹ́gẹ́ bí èyí tí yóò gbé ìpínlẹ̀ náà dé òkè àgbà. Hassan ló fi èyí léde nínú ìfọ̀rọ̀wérọ̀ tó ṣe pẹ̀lú àwọn akọ̀ròyìn ní Jalingo. Ó ní gómìnà náà ló mú àwọn ẹ̀ka tó ṣe gbòógì tí ó sì nílò àmójútó nínú ìṣàkóso rẹ̀. Nígbà tí ó ń ṣàlàyé lórí àwọn ẹ̀ka yìí, Hassan sọ pé ètò ẹ̀kọ́, ètò ìlera, ètò ààbò, ètò ọ̀gbìn, ètò ríró ọ̀dọ́ àti àwọn obìnrin lágbára ni wọ́n ti ní ìdàgbàsókè tó lóòrìn. Gẹ́gẹ́ bí Hassan ṣe sọ, ó ní gómìnà dókítà Agbo Kefas kéde nǹkan òfararọ ní abala ètò ẹ̀kọ́ ní kété tí ó gun àlééfà, kò fi àsìkò ṣòfò tí ó fi fún àwọn akẹ́kọ̀ọ́ ní ìpele alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti girama ní ẹ̀kọ́ ọ̀fẹ́, tí ó tún ṣe ìfilọ́lẹ̀ àwọn ẹ̀rọ ayárabíàṣá sí àwọn ilé ẹ̀kọ́ fún gba àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ wọlé jákèjádò ìpínlẹ̀ náà. Ẹ̀rọ ayárabíàṣá tó ń ya akẹ́kọ̀ọ́ àti olùkọ́ yìí ni yóò fún ìjọba ní ààyè láti lè ní ìmọ̀ nípa wọn. Hassan ní lẹ́ka ètò ìlera, gómìnà yìí ti bu ọwọ́ lu kíkọ́ àwọn ilé ìwòsàn jákèjádò ìpínlẹ̀ náà àti láti ra àwọn irinṣẹ́ síbẹ̀. Kò ní jù báyìí lọ nínú ìròyìn ọ̀hún fún ti tòní. Orúkọ mi ni Olúwafúnmiláyọ̀ Adéṣẹwọ́ láti ìkànnì Ìjìgà Alára. Káfíńrè pàdé o. Tẹlifíṣàn kan àrà ọ̀tọ̀ tí aráyé fẹ́. Prison 24 TV láyé sọ. Àtúntò àrèrè pàkó yí bàbá màgánà. Àǹfààní ńlá ló wọlé tọ̀ wá wáyé o. Àǹfààní láti darapọ̀ mọ́ iléeṣẹ́ amóhùnmáwòrán àti rédíò orí ẹ̀rọ ayélujára kan nílẹ̀ yìí. Prison 24 TV Jígí Alára rédíò tó kalẹ̀ ká sílùú Ìbàdàn. Iléeṣẹ́ tẹlifíṣàn tí wọ́n mọ̀ mọ́ àwọn ètò àtàtà lóríṣiríṣi ni. Àǹfààní ńlá rèé o fún gbogbo ẹni tó ní ẹ̀bùn àti ọgbọ́n àtinúdá láti wá fi ẹ̀bùn tiyín náà hàn. Kẹ́yìn náà lè di ìlúmọ̀ọ́ká gbóhùnsáfẹ́fẹ́. Akọ́ṣẹ́mọṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ lédè Yorùbá pọ́nbélé àti Gẹ̀ẹ́sì ni wọ́n ní. Tàbí akọ̀ròyìn àti akàròyìn eré ìdárayá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lédè Yorùbá àtèdè Gẹ̀ẹ́sì. Ayàwòrán cameraman. Aṣàwòrán pọ̀ editor. Onímọ̀ nípa ìwádìí ìtàn documentary researcher. Onímọ̀ nípa ìpolongo ọjà lójú òpó ayélujára. E-marketer àti akọ̀wé secretary. Àǹfààní tún wà fún ẹni tí ò tí ì máa gbóhùnsáfẹ́fẹ́ ya àwòrán so àwòrán pọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tó gbàgbọ́ wípé o lè kọ́ṣẹ́mọṣẹ́ lórí ẹ̀. Àwọn nọ́mbàs wọ̀nyí ni kẹ́ ẹ pè fẹ́kúnrẹ́rẹ́ àlàyé o 0705 058 0241 àti 09039893895. tàbí kẹ́ WhatsApp nìkan sórí +1347 285 7401. lórí Facebook, Instagram àti Twitter ẹ kàn sí @prism24tv. wá lo ẹ̀bùn tiẹ̀ náà níbi táyé ó ti gbà ọ́ ní Prism 24 TV Jígí Alára rédíò. a máa retí yín o. Prison 24 TV Jígí Alára rédíò ní gbogbo àwọn tó dá mọ̀ ń gbọ́. Prison 24 TV Jígí Alára rédíò ní gbogbo àwọn tó dá mọ̀ ń sọ. Tẹlifíṣàn kan àrà ọ̀tọ̀ tí aráyé